wà tí mo yajú símọ́lẹ̀ alààyè lónìí, mo bá dáni wáyé ohun tí n kọ́kọ́ máa ṣe. Ó ní kí n kọ́kọ́ júbà ọmọ adarí wọn, nítorí òun Ọlọ́run kì í bínú. Mo wá júbà ọmọdé, mo júbà àgbà, mo júbà ẹ̀sẹ́ ìdí, ìbà àtẹ́lẹsẹ̀ tí ò hunrun tẹ́ dépo pọ̀ tán. Òní lọ́jọ́ 4 oṣù Ẹ̀bìbì 2025 lẹ́yìn ikú Olúwa wa. Ètò yín ni ìròyìn láti inú ìjọ Aguda ilẹ̀ Yorùbá ló tún gorí afẹ́fẹ́ láti Space TV ìlú Ìbàdàn. Àlùfáà Paul Aṣáwálé lórúkọ mi. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn tọ̀sẹ̀ yìí. The Catholic Weekly Independent ló síde ìròyìn lọ́sẹ̀ yìí pẹ̀lú àkọlé tó wípé ẹgbẹ́ àwọn obìnrin ẹkùn ńlá Ìbàdàn àti àwọn agbègbè rẹ̀ ṣayẹyẹ 30 ọdún. Ojú ìwé 5 ti The Weekly Independent ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà. Kádínà kan ti pè fún ìtẹ̀síwájú àwọn ọ̀nà àtúntò tí Pápá Mímọ́ Francis fi lọ́lẹ̀ o. Ojú ìwé 13 ló wà. Lójú ìwé 9 ti CDA Rock ní Bíṣọ̀bù Ọdẹ́tòyìnbó ti pàrọwà níbi mísà Cathedraticum pé ẹ jẹ́ kí owó àti ọrọ̀ yín mú yín súnmọ́ Ọlọ́run sí ni o. Àgọ́ ìyàn pápá tuntun bẹ̀rẹ̀ ní ọjọ́ 7 oṣù yìí. The New Chronicler ló là wá lóye yìí. Iṣẹ́ ìsìn Jésù ni láti mú ìtúsílẹ̀ wá fún àwọn tó wà nínú ìgbèkùn. Bíṣọ̀bù Làwánì ló fọn rere yìí sójú ìwé 3 ti The Chronicler. Ìmọ̀ Ọlọ́run pọ́nbélé ni yíyan Pápá Mímọ́ tuntun o. Ta ló sọ bẹ́ẹ̀? Ojú ìwé 1 ti The Catholic Herald ìdáhùn rẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́. Bíṣọ̀bù àgbà Martins pèpè sí iṣẹ́ àánú. Ojú ìwé 3 ló wà nínú The Catholic Herald. Ní ìsinsìnyí ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn ayẹyẹ 30 ọdún ẹgbẹ́ àwọn obìnrin ẹkùn ńlá Ìbàdàn àti àwọn agbègbè rẹ̀ ní Catholic Weekly Independent fi síde ìwé rẹ̀ tọ̀sẹ̀ yìí. Ìròyìn fi yé wa pé St. Joseph Catholic Church Òkè Àdó nìbàdàn ni ayẹyẹ yìí ti wáyé ní ọjọ́ 26 oṣù 4 ọdún yìí. Bíṣọ̀bù àgbà tìlú Ìbàdàn Most Reverend Dr. Gabriel Abégúnrin ló síwájú mísà ọjọ́ náà, nígbàtí bíṣọ̀bù àgbà tó ti fẹ̀yìntì nìbàdàn Most Reverend Dr. Felix Alabajo pẹ̀lú bíṣọ̀bù Ìlọrin Most Reverend Dr. Anselm Pendo Lawani pẹ̀lú àwọn àlùfáà Ìbàdàn àti àwọn àlùfáà látàwọn ẹkùn tó yí Ìbàdàn ká ṣe onígbọ̀wọ́ níbi mísà náà. Oníwàásù ọjọ́ náà Reverend Father Ṣọlá Àjàyí sọ pé ayẹyẹ ọjọ́ náà wà fún ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni fún yíyọ̀ǹbó àwọn akọni àti fún yíyọ̀ǹbó àwọn akọni inú ẹgbẹ́ náà, bóyá wọ́n sì wà láàyè àbí wọ́n ti papòdà, àti bákan náà láti tún ìgbésẹ̀ wọn gbé lé Ọlọ́run lọ́wọ́ fún àṣeyọrí tó ga lọ́jọ́ iwájú. Bíṣọ̀bù àgbà Abégúnrin sọ pé ẹgbẹ́ obìnrin yìí sì dúró gẹ́gẹ́ bí apòòrùn fún gbogbo ènìyàn ní tòótọ́ ni o. Ààrẹ ẹgbẹ́ náà Lady Ambassador Faramade Adéfọlájù náà wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bíṣọ̀bù tó wà níkàlẹ̀ pẹ̀lú àwọn àlùfáà àti àwọn ènìyàn tí ó wá lọ́jọ́ náà. IPCWO celebrates 38th anniversary. Kádínà kan ti pè fún ìtẹ̀síwájú àwọn ọ̀nà àtúntò tí Pápá Mímọ́ Francis fi lọ́lẹ̀ o. Kádínà Baldassare Reina ló pèpè yìí lọ́jọ́ 3 mísà tí wọ́n pè ní Novendialis fún Pápá Mímọ́ Francis tó dolóògbé ní St. Peter's Basilica nílùú Rome. Ó ní ńṣe ni àwọn onígbàgbọ́ dàbí àgùntàn tí kò lólùṣọ́ níbi Pápá Mímọ́ Francis ṣe kú yìí, àti pé ominú ń kọ òun nípa ọ̀nà àtúntò gbogbo tí Pápá Francis ti fi lọ́lẹ̀, èyí tó ló tayọ ìjọgan pàápàá, èyí tí àwọn ènìyàn fi rí Pápá Mímọ́ yìí bí àlùfáà gbogbo àgbáyé. Cardinal calls for continuation of Pope Francis' reform path.
ẹ jẹ́ kó wà tọrọ yín mú yín súnmọ́ Ọlọ́run sí ni o. Most Reverend Dr. Peter Olúkáyọ̀dé Ọdẹ́tòyìnbó, bíṣọ̀bù Abẹ́òkúta, ló pàrọwà fún àwọn olùjọsìn níbi ayẹyẹ ìfitọrẹ ìyún ní kàtìdrátíkùmù fún bíṣọ̀bù tí wọ́n ṣe fún un lábẹ́òkúta ní Christ the King Catholic Church Àfọ̀bàjẹ́. Ó ní àfojúsùn ẹ̀dá kò gbọ́dọ̀ jẹ́ owó àtọrọ, ṣùgbọ́n ọrọ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀nà àti túbọ̀ sin Ọlọ́run àti ènìyàn sí èyí tó lè mú ènìyàn ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run. Ìfitọrẹ ló pè ní òpó kan gbòógì nínú ẹ̀sìn Kristi èyí tí onígbàgbọ́ gbọ́dọ̀ máa ṣe lójoojúmọ́ kó lè jẹ́ ẹbọ àsunpa láti dé ọ̀dọ̀ Ọlọ́run ní ọ̀run rere. Let your riches wealth lead you to God. Bishop Ọdẹ́tòyìnbó. Àgọ́ ìyàn Pápá Mímọ́ tuntun bẹ̀rẹ̀ lọ́jọ́ keje oṣù yìí. The New Chronicler láti Ìlọrin ló sọ di mímọ̀ lójú ìwé kìíní rẹ̀ pé yíyan Pápá Mímọ́ tuntun yóò bẹ̀rẹ̀ lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí níbi àwọn misa novendialis fún Pápá Francis tó papòdà ṣe parí. Ìròyìn fi yé wa pé nínú àwọn kádínà 18 ìyún ní 180 cardinals tó wà níkàlẹ̀, bí 100 kan péré ló lẹ́tọ̀ọ́ láti kópa níbi ìdìbò náà. Nínú Vatican Sistine Chapel ni wọ́n ní ìdìbò náà yóò ti wáyé, èyí tí yóò jẹ́ títìpa fún àwọn àlejò títí di òpin ìdìbò náà. Iṣẹ́ ìsìn Jésù ni láti mú ìtúsílẹ̀ wá fún àwọn tó wà nígbèkùn o. Bíṣọ́ọ̀bù ẹkùn Ìlọrin Most Reverend Dr. Pendo Lawani ló sọ bẹ́ẹ̀ ní ọjọ́ Jímọ̀ rere tó kọjá ìyún ní Good Friday nígbà tóun àtàwọn àlùfáà pẹ̀lú àwọn sìnọ́rà dínẹ́rì Ìlọrin lọ ṣàjọyọ̀ ọ̀sẹ̀ mímọ́ náà pẹ̀lú àwọn tó wà lọ́gbà àtúnwàṣe. Bíṣọ́ọ̀bù ní yíyà kí wọn yìí ló wà níbàámu pẹ̀lú iṣẹ́ Kristi nínú ìjọ èyí tó ní ká tọ́jú àwọn tó wà nínú ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí àwa náà yóò ṣe fẹ́ kí wọ́n tọ́jú wa bó bá ṣe pé a wà nípò wọn. Ìmọ̀ Ọlọ́run pọ́nbélé ni yíyan Pápá Mímọ́ tuntun o. Akọ̀wé àgbà fún olú ilé iṣẹ́ ìjọ Aguda tó wà l'Ábùjá, Reverend Father Dr. Michael Banjo ló la ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ kan ní Arise TV's New Night. Ó túbọ̀ ṣàlàyé pé ọwọ́ Ọlọ́run ni yíyan Pápá tuntun ti máa ń wà yàtọ̀ sí ìmọ̀ ẹ̀dá ènìyàn tàbí ìlú tí yóò ti wá bí àwọn ènìyàn ṣe ń rò. Ó ní iṣẹ́ àlùfáà ìjọ Àgùdà iṣẹ́ ìfara ẹni jìn ni, ó yàtọ̀ sí ṣíṣe iṣẹ́ ajé lásán. Àlùfáà ní Pápá Mímọ́ arọ́pò Pétérù ni, kìí sì ṣe ẹ̀dá ènìyàn ló yan Pétérù. Nítorí náà Ọlọ́run fúnra ara rẹ̀ ni yóò yan Pápá tuntun fúnjọ rẹ̀. The next pope, a matter of divine calling. Father Banjo. Bíṣọ́ọ̀bù àgbà Martins pèpè síṣẹ́ àánú. Ọ̀rọ̀ ìyànjú látorí ìtẹ́ ìjọ Àgùdà Èkó ló pèpè yìí sójú ìwé kẹta ti The Era tọ̀sẹ̀ yìí. Most Reverend Dr. Alfred Adéwálé Martin sọ wípé òun fẹ́ rán àwọn ènìyàn létí pé kí ìgbàgbọ́ wọn lè jẹ́ àṣepé iṣẹ́ àánú ní láti wọnú ìgbàgbọ́ wọn o, èyí sì ló lè mú gbàlà wá bá wọn. Ó ní kò tó láti ní ìgbàgbọ́, ohun tó tó ni láti fi iṣẹ́ rere kún ìgbàgbọ́ ẹni. Call to corporal works of mercy, Archbishop Martins. Tó kìí dùn kọ́pọ̀ símbà ìlọ́bẹ̀ oge, ṣùgbọ́n kí n tó máa lọ ẹ tún gbọ́ kókó àwọn inú ìwé ìròyìn tọ̀sẹ̀ yìí. Ẹgbẹ́ àwọn obìnrin ẹkùn ńlá Ìbàdàn àti àwọn agbègbè rẹ̀ ṣayẹyẹ 30 ọdún, ojú ìwé 5 ni ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà nínú The Catholic Weekly Independent. Kádínà kan ti pè fún ìtẹ̀síwájú àwọn ọ̀nà àtúntò tí Pápá Mímọ́ Francis fi lọ́lẹ̀. Lójú ìwé 9 ti CDA Rock ní Bíṣọ̀bù Ọdẹ́tòyìnbó ti pàrọwà níbi mísà kàtìdátìkùmù pé ẹ jẹ́ kí owó àti ọrọ̀ yín mú yín súnmọ́ Ọlọ́run sí ni o. Àgọ́ ìyàn Pápá tuntun bẹ̀rẹ̀ ní ọjọ́ keje oṣù yìí.
The New Chronicler ló sọ bẹ́ẹ̀. Iṣẹ́ ìsìn Jésù ni láti mú ìtúsílẹ̀ wá fún àwọn tó wà nínú ìgbèkùn. Bishop Lawani ló fọn rere yìí sójú ìwé kẹta ti The Chronicler. Ìmọ̀ Ọlọ́run pọ́nbélé ni yíyan pápá mímọ́ tuntun o. Reverend Dr. Banjo ló sọ bẹ́ẹ̀ nínú The Catholic Herald tọ̀sẹ̀ yìí. Bíṣọ̀bù àgbà Martins pèpè sí iṣẹ́ àánú, ojú ìwé kẹta ti The Catholic Herald ló wà. Ǹjẹ́ ẹ̀yin ènìyàn wa, bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà yín tàbí ṣèkéde ohunkóhun lórí ètò wa ká lè fi tiwa gbé tiyín lárugẹ, ẹ kàn sí 0803 328 3030. Lẹ́ẹ̀kan sí 0803 328 3030. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀, èmi olólùfẹ́ yín, oníròyìn yín òní, àlùfáà Paul Aṣáwálé ló ń gbàdúrà fún yín pé ẹ ò ní ṣubú dànù láṣẹ Ìdùmarè.